A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court ti la ọjọ́ 23 oṣù kẹwàá sílẹ̀ fún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ẹjọ́ kòtẹ́milọ́rùn láti ọ̀dọ̀ Àtíkù Abubakar àti Peter Obi tí wọ́n jẹ́ olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti Labour Party nínú ìdìbò ààrẹ ọdún yìí. Bákan náà ni a gbọ́ wípé ilé-ẹjọ́ yóò gbọ́ àwáwí láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement (APM) ní ọjọ́ Ajé. Ìròyìn jábọ̀ wípé wọ́n ti jábọ̀ ìkéde yìí fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lánàá láti ọ̀dọ̀ akọ̀wé ilé-ẹjọ́ tó ga jùlọ. Àtíkù, Obi pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí ni wọ́n pe ẹ̀sùn tako ìdájọ́ ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò ààrẹ wípé ìdájọ́ ọ̀hún kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ní ilé-ẹjọ́ tribunal ni wọ́n ti tako èsì ìdìbò tí ó gbé ààrẹ Bọ́lá Tinubu wọlé gẹ́gẹ́ bí ààrẹ nínú ìdìbò oṣù kejì ọdún yìí. Lára ẹ̀sùn tí Àtíkù àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ pè ló dá lórí kí ilé-ẹjọ́ tó ga jùlọ yí ìdájọ́ ilé-ẹjọ́ tribunal padà. Kókó ẹ̀sùn yìí náà fara pẹ́ ẹ̀sùn tí Obi àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ pè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá Ọjọ́bọ̀ ní ìlú Washington, London àti Berlin gba àwọn ọmọ orílẹ̀-èdè wọn níyànjú láti fi Lebanon sílẹ̀ bí ẹnu ibodè ṣe ń gbóná girigiri látàrí ìjà ogun Israel àti Hamas. Nínú àtẹ̀jáde láti Embassy United States ni ó ti rọ àwọn èèyàn wọn láti tètè gbé ìgbésẹ̀ fi orílẹ̀-èdè yìí sílẹ̀, àwọn sì ti pèsè ọ̀nà sílẹ̀ fún ìrìn àjò wọn. Bákan náà ni ilẹ̀ Bùtíkò náà sọ bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé kí gbogbo èèyàn wọn ní Lebanon tètè sá àsálà fún ẹ̀mí wọn. Ilé-iṣẹ́ ìròyìn AFP jábọ̀ wípé ilẹ̀ Jámánì náà ti fi àtẹ̀jáde ránṣẹ́ sí àwọn èèyàn wọn kí wọ́n fi Lebanon sílẹ̀ nítorí ìjà ibẹ̀ lè túbọ̀ le ju ohun tí ènìyàn kò lérò lọ. Láti ìgbà tí Hamas ti ṣe ìfilọ́lẹ̀ ìdúgbàmù àdó olóró sí gúúsù Israel ní ọjọ́ 7 oṣù kẹwàá, ní èyí tí ó yọrí sí ikú 1,400 ènìyàn tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì jẹ́ ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. A gbọ́ wípé àríyànjiyàn wáyé láàrin àwọn alágbàtà epo àti iléeṣẹ́ elépo Nigeria National Petroleum Company Limited (NNPCL) ní àná Ọjọ́bọ̀ lórí àìyọ̀ǹda epo bẹtiró, ní èyí tí ó ti wá mú kí làálàá àti rí rà burú sí i fún àwọn awakọ̀ nílé epo. Àwọn olówó epo ní ó ṣeéṣe kí làálàá yìí tẹ̀síwájú káàkiri orílẹ̀-èdè nítorí ọ̀pọ̀ alágbàtà epo ni wọn kò rí epo gbà fún ó lé lóṣù kan sẹ́yìn. Ṣùgbọ́n iléeṣẹ́ NNPCL sẹ́ ẹ̀sùn yìí bí wọ́n ṣe ṣe àríyànjiyàn wípé àwọn ní epo tí ó tó tà fún 30 ọjọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ olówó epo lórílẹ̀-èdè gbà wípé lóòótọ́ ni àwọn awakọ̀ ń ṣe làálàá lórí epo. Ọ̀pọ̀lọpọ̀ ilé epo pàápàá jùlọ èyí tí ó jẹ́ ti aládàáni ni ó wà ní títìpa látàrí àìrí epo gbà ní àwọn agbègbè bíi Abuja, Nasarawa àti ìpínlẹ̀ Niger. Ìwọ̀nba àwọn iléeṣẹ́ tó ń ta epo ní èrò kún inú rẹ̀ dìbà. Ilé epo bíi Con Oil àti olú iléeṣẹ́ NNPCL ní Abuja, bákan náà lọ́mọṣorí ní ìpínlẹ̀ Èkó, Port Harcourt àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ àwọn alágbàtà àti awakọ̀ ní agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu náírà 35,000 àlékún fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Owó tuntun yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún yìí gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé àpilẹ̀kọ láti ọ̀dọ̀ ààrẹ tí alága àti aláṣẹ àjọ alámòjútó owó oṣù àwọn òṣìṣẹ́ National Salaries, Incomes and Wages Commission (EPO) (UO) bu ọwọ́ lù. Ìwé ìtanilólobó yìí sákúlà ni wọ́n fi sọrí olórí òṣìṣẹ́ fún ààrẹ, igbákejì olórí òṣìṣẹ́, àwọn mínísítà, akọ̀wé fún ìjọba àpapọ̀, olórí ilé-iṣẹ́ ìjọba àpapọ̀, àwọn alága àjọ ìjọba àpapọ̀, olórí ìṣúná, olórí ìṣirò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́tà ọ̀hún kà wípé lẹ́yìn àgbéyẹ̀wò lórí ìwé àdéhùn láàrin ìjọba àpapọ̀
àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò tí ó wáyé ní ọjọ́ kejì oṣù kẹwàá ọdún yìí. Látàrí awuyewuye àyọkúrò ìwọ̀nwọ̀n epo ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ lórí bíbu ọwọ́ lu àlékún owó oṣù fún àwọn òṣìṣẹ́ títí di ìgbà tí wọn ó fi ṣe òfin tuntun lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù minimum wage. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá Ọjọ́bọ̀ ni ìjọba ìpínlẹ̀ Èkó ti iléeṣẹ́ onírin ní ìlú Ìkòròdú pa látàrí ìdọ̀tí tí ó ń fà fún agbègbè environmental pollution. Alámòójútó àgbà fún àjọ tó ń bójútó agbègbè Lagos State Environmental Protection Agency LASEPA, Dókítà Babátúndé Àjàyí pẹ̀lú ikọ̀ agbófinró rẹ̀ ni wọ́n gbé ìgbésẹ̀ yìí. Nínú àtẹ̀jáde alẹ́ àná ni ó ṣe àfihàn bí Àjàyí pẹ̀lú ikọ̀ rẹ̀ ṣe gbé ìgbésẹ̀ akin láti ti iléeṣẹ́ Pulkit Alloy and Steel Limited ní Ìkòròdú agbègbè Odòńgúnyán látàrí ìwà ìdọ̀tí agbègbè. Wọ́n ní léraléra ni iléeṣẹ́ yìí ti tàpá sí òfin agbègbè pẹ̀lú èéfín tí ó lè ṣe àgọ́ ara ní ìjàmbá tí wọ́n ń fi gbogbo ìgbà tú jáde sí ara àwọn olùgbé agbègbè Ìkòròdú. Síwájú àkókò yìí ni àjọ LASEPA ti darí àwọn olùgbé agbègbè láti ṣe àkọọ́lẹ̀ ẹ̀sùn lórí ẹ̀rọ alágbàtà wọn website. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lánàá ni àjọ alámòójútó ojú pópó LASTMA pẹ̀lú àjọ panápaná ṣe ìdáwọ́kọ̀ fún àwọn tó ń gbọ́n epo láti dènà ìdúgbàmù lẹ́yìn tí ọkọ̀ àjàgbé elépo kan ṣubú lulẹ̀ ní ibùdókọ̀ Ọbádèyí ìtòsí Mẹ́ran ní ojúnà Èkó sí Abẹ́òkúta, ìpínlẹ̀ Èkó. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lówùúrọ̀ kùtùkùtù. Olùdarí iléeṣẹ́ panápaná Margaret Adéṣeyẹ sọ wípé àwọn gba ìpè pàjáwìrì ní déédéé aago 7:10 òwúrọ̀. Gẹ́lẹ́ tí àwọn dé ibẹ̀ làwọn bá ọkọ̀ àjàgbé ní dùbúlẹ̀ tí dísù inú rẹ̀ ti dà sí títì. Wọ́n sì wá ọ̀nà láti tètè palẹ̀ epo yìí mọ́ kí ó tó yọrí sí ìjàmbá. Bákan náà ni adarí àjọ alámòójútó ọ̀rọ̀ ará ìlú láti ẹ̀ka LASTMA Taofeek Adébáyọ̀ náà fìdí ẹ̀ múlẹ̀ wípé láàrin aago 6:10 òwúrọ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Láti dènà ìdúgbàmù iná ni àwọn òṣìṣẹ́ àjọ LASTMA ṣe lé àwọn ará ìlú tí wọ́n fẹ́ fẹ̀mí wọn wewu nípa gbígbọ́n epo yìí sẹ́yìn tí wọ́n sì dáàbò bo agbègbè ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Aṣojú ilẹ̀ Nàìjíríà sí Morocco Alhaji Mansour Nuru Bamali ti dolóògbé lẹ́ni ọdún 42 42 years. Òun tún ni Magaji Garin Zazzau àti ẹ̀jẹ̀ kan náà pẹ̀lú Emir ti Zazzau. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ ìgbìmọ̀ Zazzau ni wọ́n ti ṣe àfihàn wípé Bamali kú sí ilé ìwòsàn aládàáni kan ní ìpínlẹ̀ Èkó lójúnà ìrìnàjò lọ ilẹ̀ Morocco. Wọ́n fi kún un wípé ètò ìsìnkú yìí yóò wá sétí ìgbọ́ bí ó bá yá. Ààrẹ àná Muhammadu Buhari ni ó yan olóògbé yìí ní ọdún kan sẹ́yìn. Ìyàwó kan pẹ̀lú ọmọ méjì ni ó gbẹ̀yìn olóògbé yìí kí wọ́n tó yàn án sí ipò aṣojú ilẹ̀ Morocco ni ó ti fìgbà kan rí jẹ́ igbákejì adarí mínísítà ilẹ̀ òkèèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìwádìí ti jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ni ó ń làkàkà látàrí owó náírà tó ń fi gbogbo ìgbà dìmẹ́rí tako owó dọ́là lọ́jà pàṣípààrọ̀. Lánàá Ọjọ́bọ̀ ni owó náírà bọ́ sí àárín 1,150 sí 1,155 náírà ní ọjà pàṣípààrọ̀ ní ìpínlẹ̀ Èkó àti Àbújá. Ní ti àjọ tí ó ní òǹtẹ̀ ìjọba, a gbọ́ wípé ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí 986 náírà kí ó tó pajúdé sí 782 náírà 68 kọ́bọ̀. Àwọn àjọ olókoòwò àdáni àti àwọn tí ọ̀rọ̀ kàn sọ wípé pẹ̀lú bí náírà ṣe ń fìdí rẹmi sí i, àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ àti olókoòwò ni wọ́n ń kojú ìjákulẹ̀ ńlá nítorí ọ̀wọ́ngógó lórí ọjà tí wọ́n ń rà wọlé láti òkè òkun, àdínkù èrè àti àìwà ní àrọ́wọ́tó ọjà ilẹ̀ òkèèrè.
Olùdarí àgbà fún àjọ olùgbanisíṣẹ́ Nigeria Employers Consultative Association (NECA) Adéwálé Smart Oyèrìndé sọ fún akọ̀ròyìn wípé jíjákulẹ̀ owó náírà ti fa ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn fún ilé-iṣẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní ipa yìí pọ̀ púpọ̀ lára ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà àti àwọn olókoòwò àdáni. Kókó ibẹ̀ ni wípé àdínkù ti bá owó tí wọ́n fi ń ṣòwò àti owó tó ń wọlé. Ó wáá rọ ìjọba láti padà sídìí àmójútó pàṣípààrọ̀ owó pẹ̀lú òfin àlékún tí yóò jẹ́ kí owó náírà dúró, nítorí ipa rẹ̀ lára ọrọ̀ ajé àti iléeṣẹ́ aládàáni ó pọ̀ jọjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àjọ tó ń jà fún ìjọba rere Coalition for Good Governance and Open Leadership ní Nàìjíríà ti rọ iléeṣẹ́ elépo NNPCL kí ó tẹ̀síwájú láti máa jẹ́ olótìítọ́ kí ó sì ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu lórí èròǹgbà rẹ̀ àti ṣe àtúnṣe sí ẹ̀ka ọrọ̀ epo. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìpínlẹ̀ Èkó ní àjọ yìí ti ṣàkíyèsí awuyewuye lórí iṣẹ́ NNPCL. Wọ́n ní ó ṣe pàtàkì láti wá ojútùú sí ìbéèrè ará ìlú lórí iléeṣẹ́ ìjọba, pàápàá jùlọ àwọn tí ó ṣe kókó jù bíi iléeṣẹ́ NNPCL. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn, láti ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni oríṣiríṣi àtakò ti ń wáyé tako iléeṣẹ́ NNPCL. Èyí tún wá ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú ìgbà tí àjọ yìí ń ṣe ìwádìí lórí NNPCL pẹ̀lú akitiyan wọn lórí àyọkúrò ìrànwọ́ epo. Bákan náà ni àwọn ṣe àkíyèsí wípé àwọn kan ń díbọ́n bí àjọ olùṣèwádìí ìwà ọ̀daràn láti máa tọpinpin ìbéèrè tí àwọn ará ìlú ṣe sí àjọ NNPCL. Fún ìdí èyí ni àwọn ṣe ń pàrọwà fún àjọ elépo wípé ó pọn dandan láti wẹ̀yán kànkàn lórí iṣẹ́ wọn lójú ará ìlú, nítorí ó jẹ́ ojúṣe wọn láti ṣe ìwádìí lórí ìgbésẹ̀ tí ó bá rú wọn lójú, kí ìdájọ́ òdodo sì tẹ̀lé bí ó bá yẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.